mo yàkàyàkà wò ẹ́ mo gbẹ́nu síbi ó ń pariwo àǹtí Ṣeun ó ń pariwo mo bí ó máa yẹn ṣe máa ń ṣe fún mi mo fẹ́ ṣe fún for the last time mo gbé kẹ́tí mo ṣe fún yẹn tí ó fi kú ní òmò ọwọ́ ẹni tó máa ṣe fún náà kiri ó sì mọ̀ pé mi ò ní ṣe fún tí wọ́n fẹ́ ṣe fún máa bí ilé yẹn ni wọn ò lè bí dá kò sí sára tó fẹ́ dá á wù kí n ṣe fún mo bọ́ síbi fridge tó wà nínú hòtẹ́ẹ̀ mo mú yúgọ́ọ̀tì tó wà níbẹ̀ tí mo ti fi síbẹ̀ tó ti tutù mo dá sẹ́nu mi mo jàkàyà gbogbo ẹ̀ mo gbẹ́nu tó tutù lórí ìdó ẹ̀ ó pariwo please don't leave me please don't leave me if you leave me I can't die ìwọ tí mo fẹ́ kó kú tí mo wá ṣèkà fún ẹ mo mú yúgọ́ọ̀tì yẹn mo dá sójú ara ẹ̀ mo sàrán mi kó tó kú mo fi fà jáde ó tún pariwo bẹ̀ṣẹ̀ wà ní kò ṣe bí ajá wọn á mú kúrò báyìí wọn á tìbọ̀ látẹ̀yìn wọn á gbà sí pàápàá mo lọ sí lẹ́ǹtì tọkùnrin kankan ò lè lọ more than 30 minutes mo fi gbà sí àdáàdá wọn bọ́kùnrin náà dá àdáàdá ló ń pariwo spinning me should I remove it no pàṣẹ sílé lọ́wọ́ láti tẹ́nìkan sọ pé ibi ìbẹ̀ náà wọ̀ ìyàwó mi wọ̀ ibẹ̀ náà wọ̀ mi jẹ́ dáhùn mo á bílẹ̀ rẹ̀ àbúfẹ́ dojú sọ́kọ̀ ẹ̀ ní no mo á ṣe ìyẹn tán mo á mú ìtọ́bù sọ́wọ́ mi mo lé owó yẹn síbi ìwò díẹ̀ mi ò tí ì wọ̀ mo kàn lé síbẹ̀ ni ó tutù wọ̀ bẹ̀ mo á fọwọ́ náà ṣe báyìí tọ́wọ́ mi bá ti dry màá tún bùtọ́ sí àti máa ṣe bẹ́ẹ̀ lọ tó àwọn àdúrà ní pé èèyàn fi ahọ́n kan ihò díẹ̀ tó wáyé sí dry màá tó tọ́ sí gbọ̀dọ̀ kò dry mọ́ bá ti fọwọ́ síbi òwò ẹ̀ tó wá ti yọ ọ́ìdì síbẹ̀ bá ti kù sí máa fọwọ́ sí àfihàn ibẹ̀ máa fi ibi òwò díẹ̀ báyìí wọ́n á ti kí ní ẹ̀bọ̀ pàápàá for good 30 minutes I did not stop ó dà tó continue ọ̀dọ̀ wá sí ẹ̀ka tó mo ṣe tó fún mo yọ bẹ púpọ̀ mo tí bọ̀ lẹ́nu straight ó gbèsè ní ó la mo àgbèsè lẹ̀ wọ́n ní kí ni mo fi sí ìwòjú wọn ṣé mo ń láì ìwòjú wọn nínú kí wọ́n wọlé ọkọ̀ ìsìn àti tó ti ń pariwo ní àárín passage hotel àwọn tó tẹ̀ ní bíbẹ̀ kò sí gbogbo tẹ́ sọ ìkókó jáde kó wọn lọ ó ní tí wọ́n tó kọ́ wọn lọ́mọ sí ìbà ẹ̀kọ́ fálọ́pọ̀ ọmọdé mo sí ìbà ẹ̀kọ́ kìíní kan ẹ máa fáwọn obìnrin àtòbìnrin ní rúùmù ẹ ṣe máa fún obìnrin àtòbìnrin ní rúùmù kìíní kan wọ́n kàn gbolẹ̀kùn rúùmù wọ́n kàn ọ̀dọ̀ mi ìṣẹ́fúnni sọ wípé ẹni tó wà ń bẹ ọkùnrin ni ó dẹ̀ ti sùn ó ti ní ká má disturb òun ṣe bọ́ ìyàwó yín ó ní rúùmù kìíní báyìí ló pé ìyàwó òun àṣẹ bó ṣe ń bá mi sọ̀rọ̀ ọkọ boyfriend ẹ̀ àbí ọkọ ẹ̀ náà ní kí n gbé ó wà lórí kọ́ tó gbọ́ rúùmù tí mo sọ fún ọdẹ rúùmù tó ń sọ fún ọkàlẹ̀kùn wọ́n ní kò sí yàn bẹ́ẹ̀ wọ́n ṣílẹ̀kùn rúùmù yẹn ọ̀ṣẹ́ níbọ̀dì ń bẹ́ẹ̀ wọ́n ní bọ́sítà ó ló máa lọ mọ́lọ́pàá wọ́n ní kò sí problem àti ṣeun ṣe rí receptionist yẹn tẹ́ ẹ bá rí ojú yóò ní kúrò lára àmọ́ mò ń try láti gbójú ní kúrò lára àmọ́ ó ti mọ̀ tòlódò òtẹ́ wọn ti máa ń wá nìyẹn ó dàpọ̀ ti mọ̀ pé mò ń ṣòbìnrin sóbìnrin ọmọbìnrin yà wá wọ bra alágbóhùn sókè àwọn sòkòtò báyìí tó a ti wá rí mi náà máa lọ wéréké nítorí tèmi náà mọ̀ dìde alára mi ò dé sọ́kùnrin mọ́sẹ̀ jọkànjọkàn tí màá kàn máa gbárù mi báyìí akọ̀pọ̀ receptionist kó wá asáré fún jẹ òun bí ẹ dá mi ní fún ẹjọ́ kó má padà má jọ kejì aṣáwà lẹ́nu ẹ̀ nígbà tó tán receptionist yẹ pè mí ó ní ọkọ̀ ó má tó àdọ́dọ́ ìyẹn ti wá mo jẹ́ ṣe olùmọ́lọ́pàá wà ní àdèmọ́ first
láti ṣí gbogbo rúùmù yẹn tó wà ní Mọ́lọ́pàdé. Wà ní VIP room kan kò sínú gbogbo yẹn bí a kì í bẹ́yìn arrange bẹ̀. No problem. Èló ní VIP room yẹn ó ní ẹ má wọrí ẹ má wọrí náà ṣe fáwọn ní nǹkan ìbá yẹn ẹ má wọrí fún today invite dọ́là ẹ má lọ ẹ jẹ́ invite dọ́là no we are not sleeping here. Gbọ́n àfi ti kọ́ bí i òun wà lè sún ìwà Yorùbá báyìí 7 gbọ́dọ̀ kún mi báyìí ó ní òkè bó ṣe dọ̀tán báyìí gẹ́yìn lọ́kọ́ dìde mo ní kó máa lọ kó lọ sí reception pé wọ́n máa mú lọ sí yàrá kan wọ́n mú lọ síbẹ̀ èmi náà tẹ̀lé mo lọ bá ní rúùmù yẹn àwọn àbẹ̀ rúùmù yẹn dàbí rúùmù yẹn suit ní rúùmù yẹn pẹ̀lú rúùmù àpàlọ́ suit ní VIP ní àti rúùmù bẹ́ẹ̀ kátó fọ̀ lóòótọ́ wọn dọ́kọ̀ mi wọ́n lọ́pàá wá èmi ò lọ́pàá yẹn torí mi ò sì ń bẹ́ wọn wọ́n dẹ̀ ṣe gbogbo rúùmù yẹn ọ̀rẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí mo ti rí inú yẹn mo ṣe wà mú mo ṣe níbi kó jókòó sórí àga 3 seater kó jókòó kó fẹ̀yìntì mo á mú ẹsẹ̀ kan mo ṣe báyìí mo á mú kinní yẹn náà mo á fi sí mo wá tán mo á bi léèrè ẹjọ́ why did you tell him about me? Tell me. What do you want to tell me? I am sorry. I'm just being no good so I'm sorry. Kí ló dé tó tún sọ pé mo ní kó wá pàdé mi? Ẹ̀rù ń bà mí ni I am sorry. Do you know today is the last day to marry me? Oh, do you want to kill me? Me and Pa, she might pay. Have I ever killed before? Abamo. Only mo record do come and record me. Have I ever killed before? Mo yo kini ba ti yo ko ni bi ẹsẹ̀ méjì. I don't know whether you understand what I'm saying, Auntie Shun. She understand what mo sọ sha. Ó jókòó, ó bẹ̀rẹ̀ báyìí. Ó jókòó sórí chair. Mo wá mẹ́sẹ̀ méjì mo ṣe báyìí. So díẹ̀ wá sí wálẹ̀ níbi chair yẹn. Ó sì so mo wá fọwọ́ bẹ́ẹ̀. Mo á ti kini yẹn bọ̀. Má ti wá sí bọ̀ má yókò lẹ́nu ẹ̀. Má yókò níbẹ̀ má ti bọ̀ lẹ́nu. Tó bá ti bọ̀ lẹ́nu tó bá ti mú dédé má tún yókò lẹ́nu má tún ti bọ̀ nídìí. Má tún yókò lẹ́nu má tún ti bọ̀ lẹ́nu. Má ṣe pé bí àfọwọ́ ẹ̀ máa dọ̀ má mú ìtọ́jú ẹ̀ má fi síbi ọwọ́ mi má fi síbi òjì ẹ̀ pàkọ́kọ́kọ́kọ́ àbí bí ó bu ẹ̀ ọ́ ìlú wà níbi ògbẹ́ má fi síbi díẹ̀ pàkọ́kọ́kọ́ má tún ti bọ̀ lẹ́nu. So nǹkan tí mo ń ṣe nìyẹn tó fi dà bọ̀tọ̀ ẹ̀ mú ayọ̀ gbé kìíní ọ̀hún sílẹ̀. When I'm going now and I'm paying you off, I don't want to see you again. Ló bá kúnlẹ̀ ló bá ń bẹ̀bẹ̀ ẹ má bínú bí kí n sì bẹ̀rẹ̀ I don't even understand ọkùnrin ò tí wá wò ó mọ́ ara wọn ò tí wá bẹ̀rẹ̀ àbáàlẹ̀ mọ́ kí ni kò sí I don't care. You're a betrayer. You betrayed me. Lani, give me joy. I did all the job for you to know I'm no more interested in you anymore. What's the last thing with you? Mi fẹ́ bọ́ síta báyìí, ó kàn fà mí. Jọ, kí mi ó má para wọn. O máa mú tó bá kú ọkọ ẹ máa gbó pọ̀ mi báyìí. Òbí táwọn fà tí múra jẹ́ káàbọ̀ bọ́ síta. I'm not leaving you again. Let's go. Ilẹ̀ ti ṣubú tó ń ṣíwájú. You have to go back there. Gbé ọkọ ẹ. Sọ pé bó ṣe wọlé ni mo ti dì ẹ́ lẹ́nu. Gbogbo bá rẹ nísàlẹ̀ ni àjà nínú ìsàlẹ̀ àjà kó lọ́nà ojú ẹ̀ tó fi dé. It's light. Do something. Ló bá ń bẹ̀ mí bá ní mo ti gbọ́. Kó lè ká lọ sínú rúùmù yẹn padà kó lọ sùn. Àpàdà síbẹ̀ ìbẹ̀rẹ̀ wá sùn jù. Lẹ́bàá tí mo kọ́ máa lọ church tó fẹ́ lọ. Wá lọ́kàn pa fún wọn bẹ́ẹ̀ o. Náà wọ́n á tú ẹ sílẹ̀ o. But ẹni tó bá ti nílẹ̀ ní ti jẹ́ kí n mọ̀. Inú òkè òun ti gbọ́. Ìbádẹ́ bá tèmi lọ. Àti ṣé wọn. Èmi ò sùn bẹ́ẹ̀ tèmi. Torí ẹni tí mo jájọ́ ń gbé wà tí mo débẹ̀. Mo sọ nǹkan tí mo lọ ṣe fún un. Ó ní ha ní jẹ́sì. Ó ní gbọ́dọ̀ dídò yẹn lọ́wọ́ fún un. Wọ́n ṣe fún mi. Mo ní last time tó máa rí mi nìyẹn. Mo ní ó sọ fún ọkọ ní abájọ wípé ọkọ yẹn wálé bá ní ó mọ àwọn ọlọ́pàá wá ká máa ṣàṣẹ ọ̀dọ̀ òun pé èmi gbé gẹ̀yìn pamọ́ síbẹ̀. Mo ní yes. Wọ́n ní bó ti sí mo rí pé kí ni ẹ̀ dangerous ni mo ní kò dangerous mo ti ṣe nǹkan tó wà lọ́kàn mi fún. Okay babe I need you. Wọ́n ní kò rẹ́ ni
mi jẹ́ kó ṣe wọn.